ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ ju nǹkan lẹ̀ àti wà ní àsìkò àgbàdo. Mo fẹ́ ju ìwòsàn tá a fi àgbàdo ṣe lẹ̀. Ǹjẹ́ mọ̀ pé a lè lo àgbàdo fún manpower? Ẹni ṣe lóòótọ́? Dáadáa a lè lò fún manpower. Báwo la ti lo àgbàdo fún manpower? Kọ́kọ́ bá mi share rẹ̀ sí èèyàn ogún náà. 07033449598 07033449598 nọ́mbà mi nìyẹn, kò change. Or +2347033449598 nọ́mbà ẹ̀yọ̀kan tí mo ń lò náà nìyẹn. WhatsApp kọ́ WhatsApp message. Báwo la ti lo àgbàdo fún manpower? Àgbàdo tá ń jẹ maize. Dákun bá mi share rẹ̀ dáadáa. Bá mi subscribe. Tó bá ti lọ́dọ̀ yẹn dẹ̀ máa follow page wa yìí. Bá mi subscribe sórí YouTube wa Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Ẹ follow wa lórí TikTok Àṣírí Ọjọ́ Ìbí Solution. Naam. Ẹ bá mi wá àgbàdo odidi kan tí wọ́n ti bake epo ara rẹ̀. Kó wá jẹ́ èyí tó bá ti gbẹ, kó jẹ́ èyí tó ti gbẹ. Àgbàdo odidi kan tí wọ́n ti bake epo ara rẹ̀, ẹ jẹ́ ó jẹ́ èyí tó bá ti gbẹ dáadáa. Tó bá ti wá gbẹ, ẹ yọ àgbàdo, ẹ yọ epo rẹ̀ kó, ẹ ju àgbàdo yìí sínú àgbàdá. Ẹ wá máa yí níbẹ̀ kó ta dáadáa, kó ta pàpàpàpàpà kí gbogbo ara rẹ̀ ó ta. Tí gbogbo ara rẹ̀ bá ti ta dáadáa, inshallah. Ọ̀nà méjì lẹ lè gbà lò. Ẹ lè yín àgbàdo nìkan kẹ́ ẹ dà lọ. Tó bá dẹ̀ wù yín, ẹ lè lọ tìsùkù rẹ̀. Ẹ má jẹ́ kó kúnná jù o. Ẹ má jẹ́ kó kúnná bí powder tán o. Ẹ má jẹ́ kó kúnná bí powder tán o. Nọ́mbà mi ò pé méjì 07033449598. Bó ti ń dọ́dọ̀ yín yẹn náà ẹ máa bá follow page wa. Àgbàdo fún manpower. Tẹ́ bá ti wá lọ tó bá di powder tán, ẹ wá bá mi wá ṣúgà oníkóró ẹ lọ kó kúnná mọ́. Ẹ lọ mọ́ kó kúnná dáadáa. Bó la ti wá lò. Tó bá ti kú bóyá bí wákàtí kan tẹ́ ẹ fẹ́ play, ẹ̀yin ò tẹ́ fẹ́ kọrin. Tó bá ti kú bí wákàtí kan tẹ́ ẹ fẹ́ kọrin, gbogbo nǹkan lọ fẹ́ máa mọ̀ tún lórin wo ló tún wà ń bẹ. Tí ó bá tí ìyọ̀bẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Gbogbo nǹkan náà máa fi gbogbo ẹnu wí. Tó bá ti kú wákàtí kan tó fẹ́ kọrin, tó fẹ́ play, wọ́n sá bù kíní bù sẹ́nu. Bí ìgbà tó àwọn tí ìtàn wọn wà nínú powder, wọ́n jẹ́ nǹkan powder yẹn, wọ́n ti máa bù sẹ́nu yẹn. Wọ́n kàn sá bù sẹ́nu. Ó bù sẹ́nu bí ìgbà tó ń jẹ lẹ́nu. Jẹ́ ṣúgà wà ń bẹ dáadáa o. Máa jẹ lẹ́nu bí ìgbà tó ń jẹ lẹ́nu. Jẹ lẹ́nu dáadáa kó kúnná. Pẹ̀lú ògo Ọlọ́run. Wà á kí Ọlọ́run. Wà á kí Ọlọ́run. Wà á kí Ọlọ́run. Wà á kí Ọlọ́run lára mi. Bá mi share rẹ̀ 07033449598. Ẹnìkan send owó kan sí mi 5,000 naira. Ọlọ́run bá dúpẹ́ fún yín o. Wọ́n ní àwọn sí àgbo wa kan pé àwọn dẹ̀ rí ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run máa ṣàbà dúpẹ́ fún yín. Ẹ bá mi share rẹ̀, bá mi tẹ love and like tẹ̀lé wa. Thank you.